Mariam Sada ọ̀rọ̀ Mariam Sada la fẹ́ sọ yìí mo rọ̀ yín ẹ̀yin obìnrin ẹ kọ́gbọ́n bẹ̀ dáadáa kẹ́lẹ̀ ṣe ẹ̀ fáwọn obìnrin yòókù náà kẹ́lẹ̀ jèrè ń bẹ̀ kí gbogbo yín lè ní lọ́wọ́ lọ́tún lósì ọkọ àtìyàwó ẹ gbìyànjú láti ṣe ẹ̀ kó kárí fún gbogbo ẹ̀yin obìnrin yòókù ọgbọ́n ńlá ni ẹ má jẹ́ kó bọ́ lọ́wọ́ yín. Salaam alaikum. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ olówó kọ́ ni wọ́n á ní agbára láti fi ara da ní tí ó ń bẹ nílé ọkọ torí pé òun náà máa wo rẹ̀ pé òun ti tó tán gẹ́gẹ́ bí ọmọ olówó. ọkùnrin yìí ó ti níyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ ṣùgbọ́n gbà tó fẹ́ Mariam Sada fi owú ó fi hàn obìnrin tí àkọ́kọ́ yẹn ọmọbìnrin àkọ́kọ́ yẹn ó sá kúrò nílé fún un pé obìnrin yìí ó ní owó púpọ̀ òun ò lè bá a gbé torí ẹ̀ lóbìnrin yẹn ló fi sá kúrò nílé fún wọn tó wá fi kan òun àti ọkọ ẹ̀. so life wọn lọ Mariam Sada yìí ó jẹ́ nìkan tó ní ìgbónára púpọ̀. ìgbónára yìí tí obìnrin bá ti wọlé ọkọ tí ò bá ti lè tẹríba àbí kó ní sùúrù fọ́kọ ilé náà ò lè tòrò láéláé. ìgbónára yìí ló ń gbọ́ ọmọbìnrin yìí tó fi di pé ìgbónára yẹn ló mú ọkọ ẹ̀ gangan tó fi dìde láti lọ wá ẹlòmíì. ẹlòmíì tó wá nínú investigation Mariam Sada ó rí pé ìyàtọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin àtọkọ òun nínú ilé ló fi lọ gbé fóònù ẹ̀ ló yẹ fóònù ẹ̀ wò ó wo fóònù ẹ̀ wò ó wá rí pé ẹni yìí ó dà pé ó ti ń lẹ́lòmíì níta ó wá gẹ́ẹ̀tì conversation òun àti obìnrin míì nínú fóònù èèyàn ló díjà lẹ̀ láàrin wọn ìyẹn ló fa sábàbí ìjà láàrin wọn. nígbà tí ìjà yìí ṣẹlẹ̀ mistake tọkọ náà ṣe àmọ́ tó bá máa ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. nígbà tóbìnrin ti bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ọ̀rẹ́ ọkùnrin wálé láti wá parí ìjà fún wọn ṣùgbọ́n ọkùnrin yìí fún rẹ̀ òun ló ṣe mistake nígbà tó ti parí ìjà tọ́rẹ̀ ti lọ kò yẹ kó náà súnlé mọ́. oorun tó sùn lásìkò gbà tí ìjà yìí ṣẹlẹ̀ Maria yìí wọ́n ti gba ìgò lọ́wọ́ rẹ̀ lóríṣiríṣi ọ̀bẹ oríṣiríṣi náà ti ń gbà lọ́wọ́ ẹ̀ lásìkò gbà tó ń bínú pẹ̀lú ìgbónára nítorí nínú fóònù ọkọ ẹ̀. ẹ wá wò sábà bíi pé wọ́n máa sùn mọ́jú ibẹ̀ ni Mariam ti rí ibi gún ọkọ ẹ̀ níkùn kódà ó tún gún ọkọ ẹ̀ níbi ojú ara n tó fa sábà bíi kọ ọmọ ẹ̀. ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn ń jáde lónìí wọ́n sọ̀rọ̀ pé kò yẹ kán pa àwọn kan ní ó yẹ kán pa àwọn kan ní ó yẹ kán má pa. ẹ má gbàgbé pé Islam gangan fún rẹ̀ Al-Qur'ani sọ pé ẹ̀dákẹ́dá kan tó bá pa ẹnìkan muta'amidan tó mọ̀ọ́mọ̀ pààyàn fàkà ànámà kọ́tàlà ó dàbí gbogbo pé onítọ̀hún pa odidi ẹgbẹ̀rún ìlú kan ni. tàbá ní ká dájọ́ pé kán lọ pa Islam ní apá kan nínú Islam ó gba right kan pa ṣùgbọ́n tàbá wò nídàkejì náà tàbá ní ká wo tọmọ tó bí kalẹ̀ ó yẹ ká filẹ̀ fẹ̀kan rí tàbá filẹ̀ náà yóò padà jìyà rẹ̀ torí pé kò sórúkọ gidi nínú àwọn ọmọ tó bí fún ọkọ rẹ̀ mọ́. tó bá bí obìnrin fọ́kọ rẹ̀ ìjọ tọmọ obìnrin náà bá lọlé ọkọ tó bá fẹ́ bọ́kọ ẹ̀ tọ̀ ń jà wọ́n mọ̀ sọ pé mọ̀mọ́ rẹ̀ mọ̀ pa bàbá rẹ̀ mọ̀ ni. tó bá sì jẹ́ pọ́kùnrin náà ni èébú yẹn náà fi bú. àmọ́ ẹ má gbàgbé pé Ọlọ́run ọba lọ́ba tó mẹjọ́ dájú ṣùgbọ́n tó bá filẹ̀ nítorí àwọn ọmọ tó bí kó lè tọ́ àwọn ẹ̀ débì kan torí pé kò sẹ́ni kankan àmọ́ kankan tó bí ìjọba nínú tó fi dàbí pọ́n fẹ́ pa ni pé lásìkò gbà tó lóyún wọ́n fi sílẹ̀ pé kó lọ bímọ nígbà tó bímọ àwọn tí ò bá mọ̀ ń pa ọ̀rọ̀ yìí dáadáa nígbà tó lọ bímọ ó wá ń lọ sí patí ó ń ṣayẹyẹ tó já sí pé inú rẹ̀ ń dùn ṣé ẹni tí wọ́n yànda pé kó lọ bímọ tọ́mọ àkọ́kọ́ tó bí tó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ tó wá ń ṣayẹyẹ tó náwó tí gbogbo ìlú mọ̀ tó wá yẹ kó ṣe bẹ́ẹ̀ òun yẹn ló mú ìjọba náà fi dájọ́ padà pé tó ó yẹ kí wọ́n hàǹgì ẹ̀ ni torí pé wọ́n wá wòwò gẹ́gẹ́ bíi pé ẹni yìí ó mọ̀ọ́mọ̀ sí ni ẹni pé Sharia Islam ò fẹ́ àbòsí láàrin anybody bẹ́ẹ̀ nìkan bá ṣe aburú fẹ́nìkan bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n á pa so ìyẹn ló mú wọn dájọ́ pé kán lọ pa Mariam Sada ṣùgbọ́n lọ́dọ̀ tèmi àti lọ́dọ̀ àwọn ẹlòmíì tó bá ní kán filẹ̀ kó tọ́ ọmọ ẹ̀
kò sí wàhálà ìgbà wo ni ò ní kú náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pàápàá jùlọ kíkú tó dé ó ti kú fún rẹ̀ náà torí pé tábà ní ká wò kò sí ọ̀nà tó fẹ́ fi gbà ṣùgbọ́n ìmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń bẹ níta lónìí ẹ gbà pé ọkùnrin lolórí kò sí bó ṣe wù kó jẹ́ tó láyé Ọlọ́run bá ti sọ ní Kùránì ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọkùnrin ni ó mọ̀ sọ lórí títí lọ láíláí tá yóò fi parẹ́ ẹ jẹ́ ká bọ̀wọ̀ fọkùnrin ẹ sọ àwọn fóònù tí gbogbo wa ń wò yìí fóònù tó ń dá wàhálà lẹ́yìn kóbìnrin ṣọ́ra láti máa lọ síbi fóònù ọkọ ẹ̀ kọkùnrin náà sì ṣọ́ra láti máa lọ síbi fóònù ìyàwó ẹ̀ torí pé fóònù ó dàbí ẹni tó fẹ́ gbóòórùn abíyá ni tó bá ti lè gbé mú síbi abíyá òórùn tó bá ti bá bẹ̀ náà ni kò mọ ọ̀ràn mọ́ òun ló fẹ́ gbóòórùn ìjọ tó bá ti lè ti òórùn tó bá ti lè ti mú ẹ̀bọ̀nù abíyá òórùn tó bá ti gbọ́ kò mọ ọ̀run mọ́ so kò yẹ kóbìnrin máa lọ síbi fóònù ọkùnrin kó fi fóònù ọkọ ẹ̀ lẹ̀ kò sì rọrùn fóbìnrin kó lóun fẹ́ gbé ọkùnrin 5 sínú ilé àbọ́kùnrin 2 àbí ọkùnrin 3 sínú ilé kó máa jásí pé ọkọ òun rèé àbóhùn lòún fẹ́ wọn sínú bẹ̀ kò rọrùn fọkùnrin kò rọrùn fóbìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ó rọrùn fọkùnrin láti gbé obìnrin 2 sínú yàrá kan tí wọ́n da gbogbo àtàwọn láfíríkà ó ti ṣẹlẹ̀ rí láfíríkà tó bá dàbí pọ̀rọ̀ tí mo sọ yìí ó fẹ́ di pé irú ọ̀rọ̀ ló sọ yìí ó ti ṣẹlẹ̀ rí àwọn òbí títí ẹ kojú tó là yàrá kan náà gbé wọn sí ìgbà tó làjú dé lónìí òun ló di pé oníkálukú ní yàrá ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ ọkọ náà má débi fóònù ìyàwó ẹ gbogbo obìnrin tó bá ṣe ṣìnà yóò kẹsàn rẹ̀ níwájú àmọ́ ọkùnrin ìwọ bí ìyàwó náà má jowú débi pé ọ wà débi fóònù ọkọ rẹ tí wàá máa rí àti sọkọ ẹ torí pé ọkọ ló lórí ẹ wo ti Mariam Sanda yìí ẹ jẹ́ kí gbogbo àwọn obìnrin ká fi ṣe àríkọ́gbọ́n ká fi kọ́ sí ká ṣọ́ra wa pẹ̀lú fóònù yìí.